tí èèyàn bá fẹ́ wọnú ibẹ̀ yẹn ẹ lè wọ aṣọ ẹ lè bọ́ra yín lọ́wọ́ bí táwọn. ìyẹn wọ́dọ̀ bọ́ra yẹn lọ́wọ́. ẹ lè bọ́ra yín lọ́wọ́ ó ní àwọn nǹkan tó ṣe máa ń ṣe tó jẹ́ pé àwọn bàbá yẹn ní òye kan wọ̀nyẹn. ìyẹn téèyàn bá wọlé àbí níta láti lè bọ́ra. níta bá ṣe wà ń bì à lè bọ́ra lọ́wọ́. ẹ ǹlẹ́ òwe yẹn èèyàn wa ààfin kábíyèsí tí màá jẹ nílùú Ìdànrè láwa yìí ní ìlú Ìdànrè ààfin wọn rèé o ibi àgbà wọlé sínú ààfin rèé ẹ máa bá mi ká lọ láti wo kí làwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tí ń bẹ nínú ààfin yìí àwọn tó ṣe ṣe kẹ́ ẹ má ì tí ì rírí ẹ láǹfààní àti rí kedere nínú ààfin yìí kábíyèsí Ọ̀wọ̀ àtìlú Ìdànrè kádé ó pẹ́ lórí o torí pé níbí yìí ni wọ́n ti ń jọba látijọ́ níbí yìí lọ́ba ń gbé látijọ́ kó tó di pé wọ́n kọjá lọ sódòdé Ìdànrè ìyẹn nísàlẹ̀ torí pé orí òkè gegele orí àpáta láwa yìí o lórí òkè ìdínú bẹ́ẹ̀ bá wọ ẹ̀yìn yín wò bẹ́ẹ̀ bá wo wájú mi àpáta ní bẹ́ẹ̀nbẹ́ tó yí ààfin ká. ẹ wá yàmọ́ èrè yẹn ẹ wá yàn èrè yẹn láti orí dé sáré pẹ̀lú fìlà àfetí ajá. bẹ́ẹ̀ bá wá síbí ẹ láǹfààní àti rí dáadáa ibi tó fi dúró lójú àwọn èèyàn yóò fẹ̀ àwọn rò pé ibi tó fẹ̀ ni n tó sì fi dúró fẹ̀ púpọ̀ bí ìgbẹ́ bá káyàn mọ́ bí. ó fi gbogbo ara ṣọyàn ó gbẹ́rù lórí gẹ́gẹ́ bí abiyamọ ó fara ṣọyàn ó forí ṣọyàn fún ọmọ láti fọmọ lọ́yàn èrè abiyamọ ni. tó tẹ́ bá wo apá bíi ẹ máa rí i pé orí ẹran tán ti jẹ wà ń bẹ̀ èrè bó ṣe rí. Yorùbá Gidi TV. téèyàn bá nà mí báyìí tó bá sọ pé kó má nà mí tó bá nà mí tó mú ọ̀rọ̀ ni màá sọ sọ́wọ́ ẹ̀ tá wọlé. ọwọ́ ẹ̀ á kó wọlé. ọ̀kíní kórí fọpa mi ìnà mi ìfọwọ́kàn mi ìlú lògùn. agbára Yorùbá ni tí ń bẹ nínú ọ̀rọ̀ lórí ahọ́n. tóbi bá fọwọ́kàn bí a bá sọ pé kó má fọwọ́kàn tó bá fọwọ́kàn ọjọ́ yẹn la máa rí nǹkan oṣù. a rí nǹkan oṣù. gbogbo nǹkan agbára yẹn lọ́lọ́run fún wa pẹ̀lú ọ̀rọ̀. nígbà tá à ń bọ̀ mo rí àkọlé tẹ́ ẹ kọ sí wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣẹ́ èpè níbí yìí ẹ máa ṣe àdúrà. ìkà tó jákè sọ tí ọjọ́ ká sọ bẹ́ẹ̀ ni pé àṣẹ Odùduwà ibi ló máa ń wà. àṣẹ Odùduwà. adé Odùduwà Ìdànrè ibi ló wà. ẹ̀ẹ̀kan ló máa jáde lọ́dún. ṣé kábíyèsí ìlú yìí ni máa gbé jáde ni àbí yóò jáde fún rẹ̀. kábíyèsí ìlú yìí ló máa gbé jáde a wà lórí ẹ̀ ń gbà. kábíyèsí ládé. adé Odùduwà. èyí tí mo fi wọ̀nyí yẹn. ọlọ́fin ló gbé débí àbúrò Odùduwà lọ́lọ́fin. ọlọ́fin tẹ̀ ń sọ ṣó ni ọlọ́fin àdìmúlà. yòówù ni àdìmúlà ibi ló wà. àrèmẹ́tàn. ṣé ìyàtọ̀ wà láàrin ọlọ́fin àdìmúlà àti ọlọ́fin àrèmẹ́tàn. kò sí yàtọ̀ Ilé Ifẹ̀ láti wá síbí ibi là ń pè ní Ifẹ̀ Òkè. Ifẹ̀ Òkè. Ilé Ifẹ̀ láti wá síbí. láti wá tẹ̀lé síbí. ó kàn jẹ́ pé táìmù wa máa lọ nbà ní kí n máa pàtàn yẹn bẹ̀ táìmù máa lọ àbúrò Odùduwà ní ọlọ́fin. ẹ jọ̀ọ́ pàtàn yẹn fún wa. àbúrò ọlọ́fin òun ní ọ̀dọ̀fin. ọ̀dọ̀fin bá ọlọ́fin débí ni. so yẹ ibẹ̀ yẹn so influence pé Odùduwà pé ó jẹ́ adé Odùduwà yẹn ló fi dé ọwọ́ ọlọ́fin. àbí òye yín Odùduwà bí ọmọ kan ẹyọ kan ló bímọ wọ́n máa ń pe ọmọ yẹn ní Ọ̀kànbí. Ọ̀kànbí náà bí ọmọ méje. táìmù a máa lọ kí má délé táìmù. ẹ ṣiṣẹ́ sọ síwájú díẹ̀ sí. ẹni tó mú yín wá báyìí ó ti wáyé mi. a máa ṣẹ́tù wọn. ẹ má délé táìmù. àti ní kọ́wọ́. ẹnu iṣẹ́ wọn náà wà yẹn. ẹ má sì yọnu bàbá
ẹ mọ̀ sí ọ̀nà a sì ṣe dáadáa fẹ́yìn náà bàbá níwọ̀nba kékeré. ẹ̀yin tí wọ́n tẹ́ wá lè sọ ẹ sọ fún un. ṣé ẹ rí Oòduà ó bí ọmọ kan wọ́n máa ń pe orúkọ ọmọ yẹn ní Ọ̀kànbí Ọ̀kànbí bí ọmọ méje. ṣé ẹ rí nígbà tí Ọ̀kànbí wá bí ọmọ méje Oòduà nígbà tó jẹ́ pé ọyọ kan ló bímọ ó wá ka gbogbo àwọn ọmọ ẹ̀yẹn ọmọ ẹ̀yẹn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ wọn àmàlàyé òun àti ọmọ ẹ̀ mọ́. ó dẹ̀ wá sọ fún àwọn méjèèjì yẹn pé gbogbo wa ló máa jẹ ọba bóun ṣe jẹ ọba tó máa dádé. ó wá ṣe irú adé ẹ̀ yẹn ó wá ṣe méje so ẹni tó bá ti wá àwa máa gbé adé yẹn fún pé lọ́jọ́ ọ̀la tóun bá ti fayé lẹ̀ pé ibi tó bá ti wà wọ́n máa pè gẹ́gẹ́ bí ọmọ ọba pé ìwọ náà máa fi jẹ ọba. so ẹni ó wá bí ọmọ obìnrin kan ìyẹn lọ sí Ẹ̀gbá ó lọ fẹ́ ọkọ lẹ́gbàá lọ́hùn. tí ẹ mọ̀ pé tọ́ bá bí ọmọ báyìí tọ́mọ yẹn bá bímọ lọ́hùn inú àádùn á sọ pé òun fẹ́ lọ kí bàbá òun bó ṣe wá bímọ lọ́hùn nìyẹn wá lọ gbé ọmọ ẹ̀ kí bàbá ẹ̀ ó dẹ̀ wá jẹ́ ọmọ ọkùnrin. bọ́mọ ṣe wo dọ́dọ̀ bàbá bó ṣe rí bàbá nìyẹn ó kàn ń rọ̀ mọ́ bàbá ní látẹ̀yìn ní ọ̀dọ̀ ìyá ẹ̀ nìyẹn bí a ṣe gbélẹ̀ nìyẹn bó ṣe dì mọ́ bàbá nìyẹn bó ṣe wá ń lọ síbi adé tó mú lórí nìyẹn bó ṣe ń fà á nìyẹn bàbá wa mú adé yẹn wá múlẹ̀ lórí bó ṣe wá jókòó sórí ẹsẹ̀ bàbá tó ń ṣeré nìyẹn. ṣé kìí ṣe ìtàn ní sọkún tí ń nawọ́ má dé. so bí bó ṣe wá fẹ́ bí ìyá ṣe wá fẹ́ máa lọ ṣe mọ̀ pé á gbé ọmọ ẹ̀ ṣe mọ̀ pé bàbá náà á mú adé ẹ̀ bó ma ṣe kígbe nìyẹn. ńgbà bàbá gbé adé pé ètò fadé ṣeré tó gbangbadé. bó ṣe wá ń sunkún lọ ni ìyá wa sọ pé ọmọ òun ò kígbe tẹ́lẹ̀ kóun tó débì kí ló bó ṣe wá tún gbé padà sọ́dọ̀ bàbá ẹ̀ nìyẹn bó ṣe wá tún fa fìlà lórí bàbá ẹ̀ nìyẹn bàbá tún wá mú adédè lérí bó ṣe wá sinmi náà nìyẹn ṣe mọ̀ pé àwọn àgbà wọ́n ní òye dáadáa ó wá gbénú pé ẹlẹ́ wa gbadé ti ìyá ẹ̀ wá gbadé ìyá ẹ̀ bó ṣe wá wọnú ilé nìyẹn bó ṣe wá lọ gbé ìkànnì adé tó wá ti ṣe sílẹ̀ bó ṣe wá gbé nìyẹn wá gbé lórí bó ṣe wá jáde nìyẹn. ṣé ìṣàwọn èso ni wọ́n ń pè ní Òwu. ọmọ Aké Aláké of Aké so bí bọ́mọ yẹn ṣe wá ń dì mọ́ bó ṣe wá gbé adé fún nìyẹn. ṣé ìṣó ni Òwu. nígbà tí ìyá ẹ̀ wá ń lọ wá fi adé yẹn sílẹ̀ fún. torí ẹ máa ń pé Òwu ládé o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè o. ṣe rí Aláké of Aké ni. Aláké of Ẹ̀gbá. Ẹ̀gbá land. Òwu la kọ́dà o. Òwu la kọ́dà o. kì í ṣe akọ́dà akọ́dà gan ni kì í ṣe akọ́dà. bẹ́ẹ̀ dòwú ẹ bèrè o. akọ́dà ni kì í ṣe lakọ́kọ́dà. akọ́dà. akọ́dà. Òwu la kọ́dà. akọ́dà yẹn bí èèyàn ni sọ wá sọpọ̀ ọmọ Òwu ni. akọ́dà akọ́dà yẹn àbí òye yín right man ọba nìyẹn ẹni tó jẹ́ pé ọba máa ń pè ní ìṣẹ́jú bíi PAC èèyàn òun ni akọ́dà fún ọba so bó ṣe wá gbé adé lọ nìyẹn nígbà tó máa fi dé ọ̀hún wọ́n á sọ pé òun ló máa fi jẹ ọba so àtìgbà yẹn láti ń fi ọmọ kékeré jẹ ọba àwọn àgbà tó wà níbẹ̀ wọ́n wá fi ọgbọ́n àti òye gbé tígbà tóun náà tó dáa géńdé so òun náà fi wọ́n kí Ẹ̀gbá ní ọmọ Asúnfúngbadé àbí òye ibi tá ti Asúnfúngbadé nìyẹn so ọmọ Odùduwà ni wọ́n nígbà tí adé yẹn tó wá sá gbogbo ẹ̀ fún wọn tán tí Odùduwà tó wá lọ síbi tágbà ń rè Odùduwà wọlé lọ ni. Odùduwà wọlé. adé yẹn wá wà níbi tó ti wọlé. níbo ló ti wọlé. nílé Ifẹ̀. Ọlọ́fin wa sọ pé ẹ̀yin àbúrò wọn ti ní adé ó ní adé ilé oníkójẹ́ tòun kó fi jogún ẹ̀gbọ́n òun wọ́n á sọ pé kò lè jogún bàbá wọn pé àbúrò ló jẹ́. ṣùgbọ́n Ọlọ́fin wa bínú kúrò ní Ilé Ifẹ̀ nìyẹn 201 ní àwọn Igbárúmọlẹ̀ wọ́n á tẹ̀lé Ọlọ́fin kúrò ní Ifẹ̀. Ibẹ̀ ni Àjìjà wa sọ pé ó ní wàá lọ gbé adé yẹn wá ní ọ̀gbun àìnísàlẹ̀ tán jù sí. ṣe bọ́ọ̀jìjà ṣe lọ bẹ̀ tó lọ gbé adé wá nìyẹn. Àjìjà bá débẹ̀ kan báyìí tó bá mú mẹ́rẹ́pẹ̀ tó bá mú síbẹ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ là kó sókè. Àjìjà ṣe gbé wá nìyẹn bá ṣe dédé bí nìyẹn.
bọ́lọ́ fi gbé adé bó ṣe gbé adé débí nìyẹn nígbà tí wọ́n fẹ́ ọdọọdún la fi ń ṣe ọdún yìí la fi ń ṣe ọdún Ọlọ́fin wá rò pé ibi tí ọba ti máa gbé rẹ tó ti máa dé adé Ọlọ́fin wá rò pé gẹ́gẹ́ bí òun alágbára tóun bá mú adé yẹn tó bá gbé sórí tóun bá fi ń ṣọdún táwọn alágbára tán bá dé ńkọ́ tán bá wá kì í máa níbi ibi tóun ti ń ṣọdún ńkọ́ bó ṣe wá gbé fún agbóògùn right man ni ẹnìyẹn àwọn máa pè ẹnìyẹn ní agbẹ́rùn ogun ọ̀la ń pè ní agbóògùn bá ẹsẹ̀ ló wà lọ́rùn yẹn ẹsẹ̀ agbóògùn ẹsẹ̀ bàtà ẹ̀ ẹ̀yọ tó bá fẹsẹ̀ sí ábàmù tó bá fẹsẹ̀ sí ábàmù tó bá fẹsẹ̀ sí àti débẹ̀. ara tẹ bá lọ bẹ̀ báyìí kan tó lè dé bí a tó 8 ó jìnnà gan. àpáta tẹ́ ń wò lọ́rùn yẹn ẹ wá sọ̀kalẹ̀ bí ìsàlẹ̀ níbi tẹ́ ti gbé mọ́tò sí yẹn bẹ́ẹ̀ ni ìsàlẹ̀ ibi tó wà ń bì. ojú ẹsẹ̀ agbógun wà ńbẹ̀. tó bá fẹsẹ̀ sí ábàmù afẹsẹ̀ sí ábàmù afẹsẹ̀ sí ábàmù afẹsẹ̀ sí ábàmù. gbogbo ẹni tó bá fẹsẹ̀ sí. ábàmù bọ́ọ̀ ọmọ kékeré fẹsẹ̀ sí ábàmù. yóò jẹ́ sáìsì ẹ̀. ẹni tó bá ti bá mú àjẹ́ ni. ibi tó ti mú àjẹ́ lọ́jọ́ ọjọ́ yẹn ni. so bàdé òdodo wa ṣe jẹ́ ti wà dè ní ilé nínú yẹn. wọ́n wà ń bí Ọlọ́fin ìbí ló wà. ọdọọdún la máa ń ṣọdún Ọlọ́fin àdùmúlà láti Ilé Ifẹ̀ ìbí ló fi ṣe ìtẹ̀dó sí ìbí la máa ń pè ní Ifẹ̀ Òkè. nínú ilé tiyín yìí wà ní àṣẹ Odùduwà wà. àṣẹ Odùduwà yẹn kábíyèsí á fún mi èmi àti ọba nìkan la máa ń lo nǹkan Odùduwà ṣé mọ̀ pé àbúrò Ọlọ́fin àbúrò Odùduwà ní Ọ̀dọ̀fin. Ọ̀dọ̀fin nìkan àti Ọlọ́fin ló kó gbogbo àwọn nǹkan yẹn fún agbóògùn so gẹ́gẹ́ bí àbúrò Ọlọ́fin agbóògùn òkò wa fẹ́ sọ pé kóun nìkan máa lò èmi àtòun àjọ ń lò adé Odùduwà nìkan ni mi fi ń kan orí ìlẹ̀kẹ̀ Odùduwà àmọ́ èmi àti kábíyèsí ló máa ń lò àti aṣọ Odùduwà. ìyẹn kábíyèsí ìlú wa yìí. Ọwá Òfìdànrè kingdom. Ọwá Òfìdànrè ẹ̀yin àti Ọwá ti ìlú Ìdànrè lẹ́jọ́ ń lo ìlẹ̀kẹ̀ Odùduwà àti aṣọ Odùduwà àtàṣọ Odùduwà àti àṣẹ Odùduwà. adé ẹ̀ nìkan ni mi kì í bá lò. àṣẹ tí wọ́n máa ń fi banú. aṣọ Odùduwà gidi. òun la fi sọ pé a gbọ́dọ̀ ṣépè ń bì torí àṣẹ yẹn torí nǹkan tá a bá ti sọ fọ́gbọ́lọ́gbọ́ ń gbọ́ tá a bá ti sọ fọ́gbọ́lọ́gbọ́ ń gbà kọ́ṣẹ́ ní tìlá kọ́ṣẹ́ àbí èyí so òun la fi sọ pé ká má ṣe pẹ̀lú ká má sọ̀rọ̀. ṣe ń bàbá pẹ̀lú àdúrà lágbà ṣe ń bàbá ẹ má lọ rí ẹ má bọ̀ rí àṣẹ o àṣẹ o ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò àṣẹ o ẹ má rí náà ẹ má rí náà. owó pure water mo bọ bàbá mi lọ́wọ́. ọ̀gá yá fọwọ́ obìnrin náà síta. òun náà ni mo ti. a fi tẹ̀ síta mo fẹ́ ṣàdúrà fẹ́ méjèèjì á fi owó obìnrin tèmi náà síta. gbogbo ohun tí ọwọ́ yín bá ti bà mí. ní kí n kó jáde ẹ bá mi ṣe báyìí. ẹ pẹ̀lẹ́ o bẹ́ẹ̀ ṣe tẹ ọ bá kò tẹ́ mọ́ síta lápò owó yìí kò ní tán lápò yìí ó tẹ̀ fi ṣayé yìí kò ní wọ́n yín o ẹ máa lọ rí ẹ máa bọ̀rọ̀ ibi nǹkan tá bá ti fọwọ́ yín kàn á máa yọrí sí ire àbùdí ní tomi ọkùnrin ní tomi ọ̀sà ibi tẹ́ ti mú wọ̀ táwọn onímọ̀ bẹ̀ ọ́ tí ẹ̀wọ̀n ẹgbẹ́ yẹn tá bá ráhùn pé wọ́n àríná wọn àrílò kò ní ṣe ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe tẹ ọ́ bàpò yẹ tẹ ọ́ bàpò ẹ máa rí náà ẹ máa rí lò á dáa fún yín o ọ̀nà yín á yè sí ire o nígbà tẹ́ gun òkè lẹ́ẹ̀kan ogun jáde lára yín bẹ́ẹ̀ ṣe gun òkè débi ogun ikú ogun àrùn ogun àṣírí á máa jáde lára yín òyìnbí á máa fẹ́ sí yín òyìnbí tó fẹ́ sí ṣuṣu tá fẹ́ sàgbàdo àgbàdo pamọ́ fẹ́ sògbè ògbé wọ́n ọmọ láti mú wá òyìnbí á máa fẹ́ sí yín á dáa fún yín o á dáa fún yín o àṣẹ lókù dógbó náà láti ra bàbá ló fẹ́ àṣẹṣẹ sáwọ́pin àyẹ̀sà obìnrin ẹlẹ́wú ẹlẹ́rìí òkútàn mọ̀ nítorí sọ bàbá alẹ́ tí mo bu àyè àjẹ pé ìdàgbọ́ náà ní o ẹ̀pẹ́ mẹ́kẹ́sẹ̀ nínú ní ọ̀sọ̀ kankan ọmọ ìlúṣọ̀nà ó là ń là kí mọ́jọ́ dúnmọ́là ọ̀nà yóò ní dí o ọ̀nà yá máa là o aláṣẹ rẹ o aláṣọwọ́ aláṣọmọ aláṣàlàfíà o ìkàtẹ́ wà lálàáfíà àdọ́wọ́ yín ẹ̀pẹ̀lẹ́. ẹ dákun ẹ bá wa wúre fún àwọn alátìlẹyìn wa níkànnì wa Yorùbá Gidi TV. ok ìkànnì TV. bẹ́ẹ̀ni Yorùbá Gidi. ok tó wà ní StarTime. lórí íńtánẹ́ẹ̀tì. ó wà ní íńtánẹ́ẹ̀tì wọ́n máa tún máa ṣe wọ́n dàbí wọ́n ń ṣó ẹ̀ ní StarTime àti DSTV. rárá. ok
ok kí lẹ forúkọ mi. Yorùbá Gidi TV àwọn kan máa ń ràn wá lọ́wọ́ láti máa ran àwọn èèyàn lọ́wọ́. ok Yorùbá Gidi TV. àwọn ẹ bá wa súre fáwọn tí ń yọ owó lápò wọn láti ran àwọn aláìní lọ́wọ́. àwọn tó ń yọ owó lápò wọn ní káàkiri àgbáyé Yorùbá Gidi tó ń ṣe ìrànlọ́wọ́ fún wa yìí àbùdí ní tómi òkun àbùdí ní tómi ọ̀sà ibi tẹ́ ti mú owó ọ̀tá ò ní máa bẹ̀rù ẹ máa rí náà ẹ máa rí lò ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò ẹ ní ráhùn kẹ́ torí náà o ẹ ní ráhùn kẹ́ torí lò bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún tí wọ́n ti ń ṣoore fún wa yìí Ọlọ́run náà á ṣoore fún yín o Ọlọ́run á rántí yín sí eré o tìyín á dá o tìyín ò ní rámáyé o ibi tẹ́ ti mú owó yín àbùdí ní tómi òkun àbùdí ní tómi ọ̀sà ìrọ́pò tó ju ìrọ́pò á máa jáde ńbẹ̀ o á dá fún yín o. Bàbá kára ó lé o ṣé bẹ́ẹ̀ ṣe wà ń bí ẹ tún ń gbé sàlẹ̀ náà. tí n bá ti parí ètùtù tí mo ṣe bí màá lọ sàlẹ̀. ètùtù lẹ máa ń wá ṣe lókè ń bí torí wọ́n sọ pé ìlú tí ẹ̀ ń gbé tẹ́lẹ̀ rèé. tá ti sọ̀kalẹ̀ níbí àlè 1000 years níbí ká tó sọ̀kalẹ̀. ẹgbẹ̀rún ọdún ni àwọn ọmọ Ìdànrè lò lórí òkè yìí. 1 million la lò níbí ká tó sọ̀kalẹ̀. bẹ̀rẹ̀ ní ọ̀mù kan. a tún lo tajà náà ká tó débí. Ìdànrè Ọlọ́fin ló ń kó wa káàkiri tó kó wa débí. gbogbo àwọn ọ̀pá tí Ọlọ́fin fi dó ìlú gbogbo òun ní àwa Ìdànrè tá a mọ orúkọ ẹ̀. ọ̀pá tá a fi dé Àkúrẹ́ a mọ orúkọ ẹ̀ eléyìí tá a fi dó Oǹdó a mọ orúkọ ẹ̀ eléyìí tá a fi dé Ìgbàrà a mọ orúkọ ẹ̀. Ọlọ́fin ló dó gbogbo wọn yẹn kó tó débí. nígbà tó wá débí tó fẹ́ dé ó ti bí nígbà tó tẹ ọ́bà kò tó mú ọwọ́ sí àpò láti mú ọ̀pá kò sí ọ̀pá mọ́ ibẹ̀ là ń pè ní ọ̀tán. ọ̀tán. ibi tó tán sí la máa ń pè ní ọ̀tán so Ọlọ́fin wa kó wa débí. ọ̀tán ṣe ọ̀tán. rárá o ọ̀tán omi lọ ẹ̀bá omi níbẹ̀ yẹn la wá pé orúkọ omi yẹn ní omi ọ̀tán. omi ọ̀tán. ẹ ṣeun nítorí àsìkò wa. bẹ́ẹ̀ni. kíní àkọlé yín àwòrán yín náà ló wà níbí. nọ́mbà mi ló wà. olóyè Ọ̀dọ̀fin tìlú Ìdànrè. àwọn èèyàn mọ̀ fẹ́ pè yín káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ dákun bàbá bí wọ́n bá ti ń pè yín ẹ má ṣàyẹlé àwọn èèyàn wa o. ẹlòmíín lè nílò ewé àtegbò tàbí ohunkóhun wọ́n pè yín yíká orílẹ̀-èdè àgbáyé ẹ má ṣàyẹlé àwọn èèyàn wa o ẹ bá wa fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ni. àwọn tó ń pè wá ìrànlọ́wọ́ tá à ń ṣe fún wọn àwọn náà wọ́n ń ṣe ìmoore. wọ́n moore. bẹ́ẹ̀ ni torí ọjọ́ ọdún báyìí gbogbo wọn ló ń wá síbi tí wọ́n bá mi sọdún. ilé tó wà lẹ́kọ̀ọ́ tó wà ní Ìbàdàn tó wà ní Port Harcourt gan-an wá. nǹkan tí mo ṣe fún wọn náà ẹnìkan tó ti pè mí láìpẹ́ báyìí ó jẹ́ pé ó ní inú àìsàn lòún wà ó ní ojú oorun náà dẹ̀ ti gbé àìsàn yìí fóun so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà tí n bá fẹ́ sọdún ìgbà Ọlọ́run wá wá. àìsàn yẹn ti sàn. ó ti sàn Ọlọ́run ti bá wa sí Ọlọ́run ló ṣe gbogbo ìgbà. torí atọ́nà tí ń mú wa káàkiri à ń dá dúró. ẹ ṣé bàbá. àmì àṣẹ o. ẹ má bínú o. a kàn fẹ́ràn láti máa gba ìmọ̀ lọ́tún lósì. ilé bàbá Ọ̀sọ́lọ̀ tí mo sọ̀rọ̀ lò. bàbá Ọ̀sọ́lọ̀. olórí gbogbo ìṣẹ̀ṣe tó ń ṣe. ní ìlú Ìdànrè ilé olórí ìṣẹ̀ṣe nílùú Ìdànrè òun eléyìí amọ̀ àti òkúta wọ́n fi kó eléyìí báyìí. bàbá Ọ̀sọ́lọ̀ olóyè Ọ̀sọ́lọ̀ èmi ìtàn rèé o. ilé bàbá Ọlọ́rìn lélẹ̀. ilé bàbá Ọlọ́rìn. Chief Lọ́rìn. so bàbá ẹ kò kí ń wọ aṣọ. ó ní bó ṣe máa ẹ̀rí bí bàbá ṣe dírẹ̀sì mẹ́ẹ̀ ẹ̀rí aṣọ bó ṣe wọ aṣọ mẹ́ẹ̀.
bíbà ṣe rí ó ní nǹkan tó ṣe wọ́n ṣe ní bíbà tó bá ti ń ṣe ọdún ìṣẹ̀báyé wọn olóyè lọ́rìn lélẹ̀ bàbá arọ́lóyè lélẹ̀ bàbá tó bí Ọ̀wá of Idanre kingdom Ọ̀wá of Idanre kingdom òun lélẹ̀ bàbá yẹn lélẹ̀ ọba Frederick Arórúbíèfín ìkẹrin Arúbíèfín tó bá ti fẹ́ fi ọba jẹ ní ìlú Ìdànrè ibi báyìí ló máa wà fún iye ọjọ́ tó yẹ kó wà níbà bóyá bí pèbí ẹtìkẹ́tì kan tó jẹ́ kó máa lọ sí inú. olóyè lọ́rìn yìí. bẹ́ẹ̀ wọn ló ní àwọn ó máa ṣe ètò bíi ètò ìṣẹ̀ṣe kan níbí. àwọn lẹ́sìn sọ wípé wọn kì í wọṣọ. wọn kì í wọṣọ. olóyè ò kì í wọṣọ. ẹ lè wọ aṣọ wọnú ilé wọn. èèyàn gbọ́dọ̀ bọ́ra ẹ̀ ó ní. ó ní bẹ́ẹ̀ ṣẹṣẹ kò sí aṣọ kò ní sí aṣọ òkè obìnrin lè fi aṣọ ó lè wọ aṣọ pẹ̀lú pàkájà. ọkùnrin lè wọ tòbí kan fi wọlé tíyàn bá fẹ́ wọnú bẹ̀yẹn ẹ lè wọ aṣọ ẹ lè bọ́ra yín lọ́wọ́ bí táwọn. ìyẹn gbọ́dọ̀ bọ́ra yẹn lọ́wọ́. ẹ lè bọ́ra yín lọ́wọ́ ó ní àwọn nǹkan tó ṣe máa ń ṣe tó jẹ́ pé àwọn bàbá yẹn ní òye kan wọ̀nyẹn. ìyẹn tíyàn bá wọlé àbí níta láti lè bọ́ra. níta bá ṣe wà bí a lè bọ́ra lọ́wọ́. ẹ bọ́ mi lọ́wọ́ o. ìṣẹ̀ṣe mójúbà o bàbá mójúbà o ìṣẹ̀ṣe làgbà. àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn bó ṣe wá tutù. oúnjẹ ehoro rèé o. ṣé ilé. ìgbà tí mo ṣe ń sin ehoro. oúnjẹ ehoro ni. àwọn èèyàn sì mọ̀ wípé bó ṣe wà ó dáa fún èèyàn náà. ǹjẹ́ wo oúnjẹ táwọn ẹ̀ ń dán ibi tó yẹ ká ti fura nìyẹn tó mú káwọ̀ ehoro máa dán nígbà tí ń jẹ́ ohun tó ṣara èèyàn lóore ní. a ti ń lọ síbi tó kọ sí ẹ̀bá òkúta. ẹyẹ kan ni. èlùlù kọ́ ni. ẹyẹ ìlú ní dùn yìí o. aláǹgbá ni ẹ̀yin aláǹgbá rèé o fẹ́ni tí ò bá mọ̀ aláǹgbá náà ó gbẹ́lẹ̀ ó yí ẹyin báyìí ni aláǹgbá gbẹ́lẹ̀ tí ó yí ẹyin ẹ̀ síbí tó bá yí tán máa ń da yèpẹ̀ bò bóyá ìgbàgbé ló wá ṣe àwa ò mọ̀. orí wa tó sá nù. orí wa ó ṣe kó jẹ́ pé ńgbà tó rí wa ló sá lórí àwọn ihò míì náà tún rèé tí wọ́n ti da yèpẹ̀ bò. tó bá da yèpẹ̀ bò ìgbà ló wá máa ṣe. fúnra ẹyin yẹn ni yóò gbó fúnra ẹyin yẹn ni yóò pa. káwá jáde fún inú ìlẹ́lẹ̀ bọ̀ṣọ́ ọjọ́ kan ló máa yé gbogbo ẹyin ni. ìyẹn ni mi ò wá mọ̀. ìyá ọlọ́run. tá a bá ṣèwádìí nípa ẹ̀ a ó rí mo jẹ́rìí àwọn òyìnbó pàdí mi oníwádìí wọn ti sọ. ilé ta ló wà nísàlẹ̀ yìí. ilé àwọn tí àwọn èèyàn ń gbé. ara àwọn ilé gbígbé tọkọ. gẹ́gẹ́ bí mo ti sọ pé tá a bá ní àǹfààní láti rí gbogbo bíbà bó ṣe wà yìí ilé wà ń bẹ̀ dáadáa ògiri àlàpà ilé táwọn èèyàn ń gbé ìwọ̀nba ilé táwọn wò ní ní àwọn ilé tó lè ṣe ìtọ́jú fún táwọn èèyàn sì ń lò tó máa fẹ́ wá ṣe ọdún ìṣẹ̀ǹbáyé wọn. mi ò jẹ́ káwọn yẹn gan ti wó ẹgbẹ́ ìbá ti kún mọ́ máa ń ṣọdún ń bẹ̀ lọ́dọọdún. ọmọ ẹlòmíì tó nílé tó ti wó yẹn gan kò lè rántí fáwọn òbí òun gbé orí òkè kan mọ́. àbúrò tó ti wà lamẹ́ríkà láti 40 ọdún 50 ọdún sẹ́yìn tó ní ọ̀rọ̀ tí káwọn ti wà lórí òkè kan àwọn ti gbé lórí òkè kan rí.
àpáta yẹn ó tún pínra ẹ̀. ẹ wá wò báyìí. ó pínra ẹ̀. tẹ́ bá wo ibi tí nǹkan white wà nǹkan funfun wà ẹ máa rí i pé àwọn bẹ́ẹ̀ ni pé wọ́n kọ nǹkan síbẹ̀ àwòrán pé wọ́n kọ nǹkan síbẹ̀ wà ń bẹ̀ ẹ rí i pé ilé tó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ tí Yorùbá ń pè ní nínú àbídí ẹni ẹ rí bó ṣe rí ń bẹ̀ ẹ rí àwọn tó tún yú bó ṣàṣe ń lọ nìyẹn. nǹkan fẹ́ẹ̀ dàbí ó tún fẹ́ẹ̀ dàbí ó fẹ́ẹ̀ dàbí arábíkì. nǹkan tó fi wá sọ nìyẹn pé unreadable letter táwọn èèyàn àkọsílẹ̀ táwọn èèyàn ò lè kà di wákàtí ìsìn òun ni mo fi sọ pé lẹ́ẹ̀kan mo ní àwọn onímọ̀ láti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ti wá ṣe ìwádìí ó dẹ̀ ṣe ń tẹ̀síwájú wọ́n fẹ́ mọ nǹkan tó kọ sí ibẹ̀ yẹn. lórílẹ̀‐èdè àgbáyé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa èdè ẹ bá wa wò ó kẹ́ ẹ tuntun wò ẹ farabalẹ̀ wò ó dáadáa o. àwọn lẹ́tà wọ̀nyí ta ló mọ̀ ọ́ bá a bá tò àwọn lẹ́tà yìí papọ̀ ṣó ní tó túmọ̀ sí àbí ṣó ní tó jọ ṣó ní títúmọ̀ ẹ̀ jọ ẹ bá mi farabalẹ̀ wo àwọn lẹ́tà yìí ṣé lẹ́tà tó nítumọ̀ lédè tiyẹn ni. My people all over the world, please pay attention to this letter. All these letters, all these symbols, are they letters? Do these symbols have any meaning to you? Check those symbols very well. Are they significant to anything you know or you have idea about? Please drop your comment. Thank you. Kékeré kan tó pọ́n síbí mo fẹ́ ka. Màngòrò kékeré kan tó pọ́n síbí mo ti ka. Kò sọkún látàárọ̀ títí dọwọ́ alẹ́. Màngòrò. Àdìjọ́ tó ti ń wù bọ̀ lọ́lọ́run ti sọ pé ilẹ̀ máa kà. Ọlọ́run tóbi lọ́wọ́. Màngòrò kékeré kan tó já síbí mo fẹ́ ka. Wọ́n pè ní fresh fruit. Ó fresh bàjẹ́. Ṣé àwọn ewé? No, nǹkan tẹ́ já yẹn ni. Fresh. Fresh mango ni o. Kì í ṣeré o. àwọn onígbà igun. Lára àwọn ilé àwọn èèyàn náà ni ilé sì pọ̀ lọ rẹpẹtẹ. Àárín ìlú la wà yìí o. ẹni tí ó bá parọ́ ní ìpẹ̀lẹ́ rí ń wà lọ́rùn. inú ayé lẹ́lẹ́rìí wà ń bí yẹn. kọ́ńpáǹdì àwọn odidi kọ́ńpáǹdì àwọn kan ni o. káì. ibi náà làwọn àgbẹ̀ padà rí. Bí ọ̀tá. Imú ẹsẹ̀ la fi gùn wọ́n. Ilé ìfẹ́ jábọ̀ ni. Àpáta tí Ọlọ́run náà dá lélẹ̀ yìí o. Ẹni bó ṣe rí. Mo sọ pé òkúta ìyanu. Ẹni bó ṣe bẹ́ẹ̀ ni kó fẹ́ ṣubú sí apá ibí. Ó dẹ̀ ti wà bí báyìí ní ọdún tó ti pẹ́. Ẹni bó ṣe rí. Abẹ́rẹ́ tutù. Abẹ́rẹ́ tutù gan-an ni.
èèyàn lè máa rò gbogbo máa wó ìrọ̀rùn kíkọ́ tọ́lọ́run gbé kalẹ̀. àpáta ìyanu ìyanu lè yí o. ilé tẹ̀sán ń bẹ̀ ilé bàbá Asunni of Isunni Kota. Asunni sí Isunni ilé bàbá ẹ̀ náà pè ní Chief Asunni ló ń darí Isunni. agboolé Ìsùnrìn. Agboolé Ìsùnrìn. Ó ní àwọn nǹkan tó sì wọ́n á ṣe lókè níbà tó bá ti fẹ́ wá ṣe àwọn kankan àwọn àti pẹ̀lú tó máa ń ṣe ní ààfin bàbá àgbàlagbà yẹn ló máa ń lọ ń ṣe ní ààfin. Ewé ọgbọ́ tí mò ń sọ igi ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan nílé igi ọ̀rọ̀ tó ń pè nílẹ̀ Yorùbá oje tó ń jáde níbẹ̀ yìí kò gbúdọ̀ kan ojú. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan tiẹ̀ tún kọ́ ọkọ̀ wọn sí Rótìmí. ọkọ̀ orúkọ sí gan. ẹ rí bá àpáta ẹ rí yanu àpáta ẹ̀yìn ó ya kúrò lára ilé ni o. ṣé bẹ́ẹ̀ ṣe bá a rèé àbí bá a ṣe bá a lé lé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. but ẹ máa rí báyìí pé nǹkan yìí ya kúrò ní ibi báyìí. ìgbà tó ya sílẹ̀ tán ilé náà tó wà lásì méjì. ẹ ti gẹ́ yẹ pé ibi báyìí tó bá fẹ́ fìsì ẹ̀ ibi báyìí ló máa wá síbi so bó ṣe balẹ̀ ló pín yà. ẹ pé agbára tó fi balẹ̀ ó lágbára jù. ó ní láti jẹ́ pé nǹkan agbára kan ṣẹlẹ̀ lásìkò yẹn. ó yé Ọlọ́run. bóyá àrá ńlá kan ló sá wàràwà. ó yé Ọlọ́run. ó yé Ọlọ́run yékéyéké ó yé Ọlọ́run mi jènìyàn lọ. àwòrán kan ni a tún wò lọ́ọ̀kan òun tá ò mẹ́ni tó kọ́. ṣe Olúwa ni. ọ̀sán náà máa mú. kí ló lè. èṣù kí èṣù èṣù ni. èṣù kẹ iná kò bẹ́ẹ̀. èṣù ti yagi lóko. iná kò bẹ́ẹ̀. ọ̀pọ̀ léṣù fi yagi lóko bíi tata kòkòrò ni wọ́n. ilé ìwé ṣe sùn ẹ gbọ́ bí Yorùbá ṣe sọ pé ọ̀sán gangan lolóko yín ṣú. oyin ni àbí. òun ló mú fún mi. oyin ló ṣe ń kùn lọ. wọ́n mú fún mi. mo rí i pé wọ́n ń kùn lọ. àwọn bàbá àgbàlagbà wa ti fẹ́ ṣe nǹkan tó lágbára gidi àbí bí wọ́n fẹ́ báyàn jà ẹ̀gbọ́n ṣe wà yẹn ọ̀sán ló máa mú. ọ̀sán gangan lolóko yín sí. ibi yìí ni wọ́n ń pè ní àpáta. ibi tá a wà yìí àpáta ìyanu ni wọ́n ń pè ó àbí àpáta ìyanu ni mo wà yìí kò wá yá ni lẹ́nu bí pé irú àpáta yìí lè fi ibi kékeré yìí dólẹ̀ kí yòókù sì wà lójú òfurufú jágádó ìwọ̀nba ibi tó fi dólẹ̀ ní kékeré yìí tó fi wà lórí àpáta ńlá tí mo dúró lé lórí yìí bí àpáta yìí ṣe wá tó ó dúró báyìí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tápáta yìí fi wà báyìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan tó dúró báyìí sórí àpáta èyí tí mo wà yìí ohun tó fi dúró rèé kò ṣí síbí kò yí dà sọ́hùn ó dúró síbẹ̀ títí dòní ó sì wà bẹ́ẹ̀ ìyanu ni Olódùmarè ọba ìyanu ni lóòótọ́. ẹ fi hàn wọ́n ìwọ̀nba tó fi dúró. bẹ́ẹ̀ bá wá síbí ẹ láǹfààní àti rí dáadáa ibi tó fi dúró lójú àwọn èèyàn yóò fẹ̀ àwọn rò pé ibi tó fẹ̀ ni n tó sì fi dúró fẹ̀ kó tó. bí ìjẹ́ bá káyàn mọ́ bí. àgbo mi ìdúró o àgbo kankan bíi gbogbo bíi kìkì àgbo kìkì ewé tó jẹ́ pé bó ṣe wà yìí ewé àbámọ̀dá rèé o àbámọ̀dá lélẹ́yìí eléyìí náà bó ṣe wà yìí ajẹ́bi idán
èèyàn lè wọlé náà. èèyàn lè wọ. wọ́n sọ pé ilé yìí ìṣẹ̀lẹ̀ tá a kàn lé déédéé wọ̀ ìdí nìyẹn tá ò fi ní lè fi hàn yín jù báyìí lọ ṣe mọ̀ pé ẹni bá mojú ògún nípa obìnrin rẹ̀ ó sì ní táwọn bàbá àgbàlagbà wọn yẹn ti ṣe a ò gbọ́dọ̀ fojú di o. àpáta táà borí ẹ̀ náà bó ṣe yí ààfin ọba yíká nìyẹn lẹ́nu pé wọ́n fi fẹ́ǹsì sí inú ilé téèyàn kọ́ ìlú téèyàn kọ́ ẹ̀ ló dàbí fẹ́ǹsì èyí ààfin káàkiri ó ní bó ṣe wọ̀ yẹn òun lọ pàdé pọ̀ pẹ̀lú ti ọ̀kan lọ́rùn wọ́n wá kọ́ ààfin sí àárín ìlú torí pé tí àwọn èèyàn bá ń bọ̀ wọ́n nígbàgbọ́ pé tí tán bá ti lè rìn tán bá ti lè rìn tán bá ti lè rìn tán bá ti lè táwọn èèyàn bá ti lè àwọn tó fẹ́ bá wọn jà tán bá ti lè àti tán bá ti lè fún ògùnjà kálá ààfin ọba. so ibi tí mò ń wò yìí palace ni palace níbẹ̀ yẹn. ààfin nu. ààfin ọba ìlú Ìdànrè nígbà kan rí. Kábíyèsí o. apá ibi tá a gbà yìí nígbà tó wà lókè nígbà yìí wọn ò lè gbà ká gba apá ibẹ̀ torí wọ́n máa rí àwọn tó bá ti gba apá bíbà yìí bẹ́ẹ̀ ni pé èèyàn kò fẹ́ kógun ìjà wọ́n bí ọ̀tá ẹni pé tí wọ́n bá wo ọ̀kan yìí lápá àlàáfíà mi. àlàáfíà yìí ẹni pé ọ̀nà bíi mẹ́ta téèyàn lè gbà wọlé àti téèyàn lè gbà jáde wà ń bẹ̀ tí òyìnbó ń pè ní entering and exit ẹ̀rí pé bó ṣe rí yẹn alákọ̀ọ́kọ́ yìí òun ni àwọn ìyàwó ọba àwọn olórí wọ́n máa gbàbẹ̀ wọ́n máa gbàbẹ̀ kọjá wọ́n máa gbà wọlé eléyìí tó wà láàárín òun ni ti kábíyèsí bàbá gbà wọlé àgbà jáde eléyìí tó wà lápá àlàáfíà wa ní ìparí bí òun ni ti àwọn èrò ará ìlú àwọn tó bá fẹ́ wá àlejò àwọn ará ìlú tó bá fẹ́ wọlé sínú ààfin bá ṣe wà yìí àti wọlé sínú ààfin ibi báyìí ni àwọn yàrá ibi yàrá tí àwọn tó ń bá àwọn kábíyèsí ṣiṣẹ́ ní ààfin kéèyàn tó lè wọlé sínú ààfin lọ rí kábíyèsí ibi báyìí lè yàn yà ti ṣe náà ti máa ṣe gbogbo ètò bí èèyàn á ṣe wọlé sí ibi ìgbàlejò kábíyèsí wọ́n pè wọ́n reception. ẹ ti gẹ́tẹ̀. ká lè wú bẹ̀. ẹ wú bẹ̀. àwọn agbọ́n pọ̀ ń bí o. agbọ́n wà mẹ́. ẹni ẹ̀kọ́ ni Pupo.
pọ̀ débi pé wọ́n bá tàn. mi ò rágbọ́n kó pọ̀ tó bẹ́ẹ̀ rí. ẹ ǹlẹ́ òwe yẹn èèyàn wa ààfin kábíyèsí tí màá jẹ nílùú Ìdànrè láwa yìí ní ìlú Ìdànrè ààfin wọn rèé o ibi àgbà wọlé sínú ààfin rèé ẹ máa bá mi ká lọ láti wo kí làwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tí ń bẹ nínú ààfin yìí àwọn tó ṣe ṣe kẹ́ ẹ má ì tí ì rírí ẹ láǹfààní àti rí kedere nínú ààfin yìí kábíyèsí Ọ̀wọ̀ àtìlú Ìdànrè kádé ó pẹ́ lórí o torí pé níbí yìí ni wọ́n ti ń jọba látijọ́ níbí yìí lọ́ba ń gbé látijọ́ kó tó di pé wọ́n kọjá lọ sódòdé Ìdànrè ìyẹn nísàlẹ̀ torí pé orí òkè gegele orí àpáta la wà yìí o lórí òkè ìdínú bẹ́ẹ̀ bá wọ̀ ẹ̀yìn yín wò bẹ́ẹ̀ bá wo wájú mi àpáta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó yí ààfin ká ẹ máa bá wa ká lọ. Adénú àfúngbà àgbàlá rè ààfin ọba. ibi táwa ẹ̀ ní ààfin tó ń pè ní gbàgede ọba. Gbàgede ọba yìí ni ọba ti ń gbàlejò tó bá fẹ́ ṣe ẹ́ ní àríyá eré ìdárayá ìpàdé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó jọ mọ́ tí àwọn èèyàn máa bá wọn wá síbí ibi bàá náà ti ń ṣe ibi bàá náà pè ní gbàgede ọba orí àpèrè nìyẹn. Ibi tí kábíyèsí jókòó sí ibi tí kábíyèsí jókòó sí rèé orí àpèrè ibi wọ́n ṣètò gẹ́gẹ́ bí àpèrè. ọba tó wọ apá ibi ẹ̀rí jagunjagun tí wọ́n pè láyé àtijọ́ àtayé ìsìn tá wà tí kábíyèsí bá ti jókòó ó ní àwọn ẹ̀ṣọ́ tó máa jókòó ẹ̀rí tí àwọn olóyìnbó ń pè ní dégan àwọn ilé náà wà ní ibi ètò ààbò nínú ààfin tó bá yẹ pé nǹkan wà tó ń jẹ́ làbí bóyá wọ́n ní wàhálà tó jẹmọ́ ti ààbò àwọn tó wà ní ìdí ẹ̀ ni wọ́n gbé ère wọn síbí bẹ́ẹ̀ ni sà pẹ̀lú ìbọn náà fi ṣàpèjúwe táwọn olóyìnbó ń pè ní status wọ́n gbé síbẹ̀ tẹ́ bá wo apá bíi ẹ rí i pé àwọn orí ẹranko. ère náà tán lélẹ́yìí tó gbọ́mọ dání. ère abiyamọ yẹn. ère abiyamọ. bámi yá lójúde bámi yá ní different dimension. apá bíi. ẹ̀ ń sọ wá. ẹ̀tàn ìgbà yìí. ó fi gbogbo ara ṣọyàn ó gbẹ́rù lórí gẹ́gẹ́ bí abiyamọ ó fara ṣọyàn ó forí ṣọyàn fún ọmọ láti fọmọ lọ́yàn ère abiyamọ ni ó kó àwọn ìlẹ̀kẹ̀ sọ́rùn oṣù nìyẹn eléyìí tá lè pè ní oṣù ló wà lórí ẹ̀ ó gbóṣù lórí ó gbóṣù lórí eléyìí ńkọ́ oṣù náà nìyẹn ní bá ṣe ń dì oṣù lélẹ̀ náà oṣù náà ni ó ní bá ṣe ń dì ẹ́ ó ní bá ṣe ń dì bí irun irun oṣù ni tó bá ti wá ṣe irun yẹn tó wá fi sínú ẹ̀ wọ́n wá fi ìbẹ́rẹ́ ìbọ̀ṣọ wọ́n á fi
ó gbẹ́rù lérí, ó dirun oṣù, ó di oṣù sórí, ó kó lẹ̀kẹ̀ sọ́rùn, ìlẹ̀kẹ̀ rèé ní kọ̀ọ̀kan, ọyàn rèé fún ọmọ láti mu, èrè abiyamọ ni láàfin nílùú Ìdànrè, láàfin Ọwá àti ìlú Ìdànrè, àbí Ọwá tìlú Ìdànrè. Àwọn èrè míì náà wà ń bẹ̀ ní èrè tí èyí wà tó jẹ́ pé wọ́n fi ṣe ẹ̀ṣọ́ sí ààfin ni. tó tẹ́ bá wo apá bíi ẹ máa rí i pé orí ẹran tán ti jẹ wà ń bẹ̀ èrè bó ṣe rí. so ilé tó wọ̀n bẹ́ẹ̀ náà ń pè ní ìtàn fi ń mọ iye ọjọ́ tí ọba lò ní orí oyè. Ó ní bó ṣe máa ń ṣe lélẹ̀ tí kábíyèsí tó bá ti fi jẹ ṣé ò pé láyé ìgbà yẹn mo ṣe sọ fún yín mo ní nǹkan tó fi máa ka iye ọjọ́ ni ó pọ̀ gan. nǹkan tó fi máa ka iye ọjọ́ ni oòrùn òṣùpá. kábíyèsí. tó bá ti fi ọba jẹ tó bá ti pé ọdún kan lórí àpèrè wọ́n á pa màlúù gbogbo ẹran tó bá wà lórí ẹ̀ bó ṣe wà wọ́n wá mú kúrò wọ́n wá fi síbẹ̀ ó wá túmọ̀ sí pé ọba ti pé ọdún kan lórí àpèrè. ṣé o pé láyé ìgbà yẹn kò sí bí wọ́n ṣe lè mọ iye ọjọ́ iye ọdún tí ọba lò ní orí oyè tí ó yé láti lè sọ pé ó yẹ ká mọ iye ọdún tí àwọn baba ńlá wa ń lò lórí oyè baba ńlá wọn òun náà fi ń ṣe léyìn. tó tọ́ bá ti ń ṣe lọ́dọọdún bẹ́yẹn kọ́ wá gbà pé nǹkan nígbà tó bá wàjà wọ́n wá kó síta wọ́n wá kà á kọ́ wá gbà pé bí 100 ni nọ́ọ̀kà ń bẹ̀ ó túmọ̀ sí pé ọba ti lo 100 ọdún láyé nù. ṣé mo bí a ṣe wáyé ó níbi tá a lè dé ó níbi tá a kò lọ tó bá tún fi ọba mi jẹ wọ́n á tún bẹ̀rẹ̀ ní bó ṣe ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín mo ní gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé tó ti ń ṣe nígbà yẹn ni Ìdànrè ṣì ń ṣe òun làwọn bàbá ṣì ń ṣe eléyìí tó wà ń bẹ̀ ń sìn ó ti di 146 tó ń pè ní 46 mẹ́rìndínláàádọ́ta ó ti di ọdún mẹ́rìndínláàádọ́ta tí bàbá Ọwá of Ìdànrè kingdom tó ti wà lórí àléfà. ìyẹn Ọwá tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá wọn. Kẹ́mi Ọláógún o kádé ó pẹ́ lórí o. bàbá dẹ̀ ti ọdún mẹ́rìndínláàádọ́ta rèé tí kábíyèsí. ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ni bàbá lò lọ. ní ọjọ́ orí wọn lẹ́ ń sọ 96 years old ní bàbá. Yes sir. ṣùgbọ́n wọ́n ti lò 46 years lórí àpèrè gẹ́gẹ́ bí ọba. ibi tá à ń lọ yìí ibi tá a ti fẹ́ gun òkè yẹn lè jẹ́ bí 10 seconds ìṣẹ́jú àyá mẹ́wàá. àfòmọ́ lẹ́rí tó fòmọ́ tó wà lára igi yìí o àfòmọ́ oríṣi méjì ọ̀tọ̀ọ̀tọ̀. táwọn sọ pé kò sí làákàyè ilẹ̀ Yorùbá òye yẹn pọ̀ ẹnu lóró lápèlé. reception náà níbí wẹ̀. reception another reception.
gbọdọ̀ eléyìí. ẹnu olóró tí wọ́n máa ń gbà wọnú ààfin gangan lélẹ̀. so ẹ̀ẹ́dẹ̀bí tá a wà nísìn àti wà níwájú ìta ààfin. ẹnu olóró ààfin rèé. ẹnu olóró ààfin lélẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé fún nígbà tá a wà nínú ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan ẹnu ọ̀nà mẹ́ta ló wà ti olórí ti àwọn olórí ti kábíyèsí àti ti àwọn ará ìlú tàbí àlejò. pápá àlàáfíà yìí ẹnu olóró olórí tó lórí ń gbà wọlé sáàfin àárín gbùngbùn yìí ní kábíyèsí máa ń gbà wọlé tàbí gbà jáde kúrò láàfin èyí tí gbogbo aráàlú àtàlejò ń gbà wọlé rèé kò papọ̀. èèyàn kan ò lè dírà lọ́wọ́ ẹ̀rí bí àpáta yẹn ṣe yí káàkiri ni so ara àpáta yẹn la fẹ́ gùn tá a máa lọ fi jáde sí ẹsẹ̀ ògbèjì tá a máa padà síbi ìsàlẹ̀. èyí tẹ̀ ń wò yìí lẹ́nu ọ̀nà yìí odó ni o tí wọ́n fi gún yẹn láti jọ. ẹ̀rí tẹ́ bá rí dáadáa ń sẹ́ ẹ̀rí pé wọ́n sì fi di wọ́n sì fi di dà sí méjì. bẹ́ẹ̀ ni èèyàn kan ò gbọ́dọ̀ gbábẹ̀ títí dòní wọ́n ṣe ń lò títí dòní ọba nìkan ló lè gbábẹ̀. wọ́n ṣe ń lò ara ààbò tán tún dáàbò ìṣẹ̀ǹbáyé wọn nìyẹn. ni wọ́n ṣe gbé odó yẹn síbẹ̀ wọ́n fi pàlélé èèyàn kò lè gbàgbé yẹn. wọ́n fi odó yẹn pàlélé pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbábẹ̀. igi yìí kí èsì igi ọdán lélẹ̀. ìgbàgbé ó pẹ́ igi náà pọ́pùlà. ìgbà máa ń kiri máa rí kinní yìí o tí mo máa fi wí àlùbọ́sà ń gbà yẹn omi ò mọ́kọ ẹ̀. èpo kìnínní nìyẹn ọ̀pọ̀tọ́ igi ọ̀pọ̀tọ́ tí bíábù make reference. igi ọ̀pọ̀tọ́ rèé. fig tree. igi ọ̀pọ̀tọ́ rèé o èso ọ̀pọ̀tọ́ rèé. èyí bá ṣe bẹ́ẹ̀ rí èso lórí ẹ̀ àwọn it's not used for anything. èso ọ̀pọ̀tọ́ òwúrò wọn kan. tàbí tó jẹ́ páwọ̀ tí ì mọ ìwúlò rẹ̀. we are talking nǹkan tí mo ń sọ we are talking about the Bible injunction. ẹ pé ìgbà tí Jésù Kristi ń kọjá lọ nídìí ẹ̀ ó wò pé ó yẹ kó ti ní èso. kò sí èso lórí ẹ̀. bíbélì dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé Jésù Kristi ní ìgbégẹ́dù. ìwọ èso ìwọ di òtí ẹ̀ wá wúlò fún nǹkan kan tí ò yẹ kí èèyàn tiẹ̀ lè rí nǹkan jẹ lára ẹ̀. ara àwọn ilé tẹ́ sọ yẹn ara àwọn ilé táwọn èèyàn gbé ńgbà kan tó ti di àlàfàrí o fún gbogbo eléyìí o ìlú àbàtà. tọ́ bá ti ń bomi sí òun á máa fi kọ́ ilé ìbọn ṣe ń gbé. ilé yẹn ti wà ń bẹ̀ gan tẹ́lẹ̀. ó ti ilé ó dà wó wọn fẹ́ tún kọ́ wọn fẹ́ kó parun.
ó lè jẹ́ jò. Olúwa Ọlọ́run alágbára. Ó lè jẹ́ ìsà ìjò. Á tóbi. Á tóbi o. Àwọn kó jẹ́ tẹ̀mọ́. òkété lájú. Àwọn yìí wá fẹ́ ṣe gbẹ́wò sí gbangba. Kì í ṣe kó gbé ó dà kó jáde ńbẹ̀ ni. Bóyá ó ní nǹkan tó ń tún ìlú ẹ̀. Kọ́kọ́ lè máa lè bọ̀ bẹ́ẹ̀ ni. Tó wá wọ́n pè ní ìtún òkè. Ó ṣàgbàbẹ̀. Torí bí ìgbà yẹn ṣe rí yẹn ó yàrá jẹ́ as the first time of seeing that thing. Ohun tó ti wà lórí ẹ̀yàn kò ní jẹ́ kó fà. La máa gùn tá a máa fi jáde sí ẹsẹ̀ ògbèjì. Mo ní láti dìyín lọ́wọ́ mú bẹ́ẹ̀. Ẹ kí á hàn. Ẹ máa wọ̀. Ẹ máa ra o. Ẹ jẹ́ náà. Tí ẹ́dítọ̀ fi lè ra lẹ̀ mọ́ òkè yẹn lágbára bẹ́ẹ̀. Bíbà náà pè ní ọ̀nà kábíyèsí. Ọ̀nà kábíyèsí. Èyí bá ṣe ń lọ báyìí. Ó rọrùn díẹ̀ láti gùn láti sọ̀kalẹ̀ nígbà yìí. Àti sọ̀kalẹ̀ máa le. Ó máa le. Ní àti gùn ayé tí ẹ bá wọ orú bàtà tí mo wọ̀ yìí kò ní níṣòro. Abẹ́ wà rí nǹkan bí igbó tó ga bò wá lórí àti ga jù lọ. Gbé mi ga jọ̀tá mi lọ, gbé mi ga jọ̀tá mi lọ. ẹ̀dùn ẹ̀yìn apáta yìí ní palace wa o. Ẹ ti gẹ̀tẹ̀. Àpáta yìí ló bo ààfin lójú. Kò sí bí àwọn tó bá fẹ́ kógun jà bíbá ẹ palace ti lè ààfin wọ́n ti lè ní àǹfààní láti wo ààfin. Torí àwọn ẹ̀ṣọ́ á ti wà láyìíká. àpáta sì ti ṣíji bo ààfin. Ó ti ṣíji bo bọ́. Ó ga o. Gbé mi ga jọ̀tá mi lọ, gbé mi ga jọ̀tá mi lọ. Ẹ jẹ́ máa lọ. Ibi tí a fẹ́ lọ, mo fẹ́ mú yín débi tí wọ́n pè ní orí òkè àdúrà, orí òkè agogo. Ibẹ̀ a fẹ́ lọ débẹ̀ nísìn. Orí òkè agogo. Orí òkè agogo. Ẹ lè drop báàgì ọkọ̀. Ṣé àgbẹ̀dọ̀ gbé yẹ? No, ẹ lè gbé. Òkè agogo, òkè agogo. Ìjú lágẹ̀lú àbí kí wọ́n kókó ẹ̀ lọ. Òkè gájò òkè kankan lélẹ̀. Òkè yí mi ká. Òkè gbénlé. Òkè gbénlékè. Ẹ rí ibi tó ti máa ń gbàdúrà yìí lè. Nígbà tó tẹ̀dó sórí òkè bíi
kọ́ ilé ìjọsìn kìrìsìtẹ́nì sí ń gbà yẹn. ẹ̀rí báyìí ẹ̀rí pépélé orí pẹpẹ tí àwọn olóyìnbó ń pè ní ọ̀tà téèyàn bá fẹ́ gbàdúrà á gbàdúrà níbẹ̀. nítorí ògo ni ọjọ́ tó ń ṣeré ìyànà ìgbà ní kó tó káàkiri àgbà kí ọmọ ilé ìṣe tó gbé ìṣẹ̀lẹ̀ nítorí mọ́tò ti sá lọ sí Amẹ́ríkà. ìyàwó ìgbà sáwọn or drink yẹn. Iléyá iléyá o ọmọ Yorùbá iléyá 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 o ọmọ Yorùbá iléyá bí a kò bá mọ bí tá ń lọ ṣe bó yẹ ká padà sílé ká jáwọ́ lápọ̀n tí kò yọ o ká lọ gbómi làkàná o iléyá iléyá o ọmọ Yorùbá iléyá 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 o ọmọ Oòduà iléyá bí a kò bá mọ bí tá ń lọ ṣe bó yẹ ká padà sílé ká jáwọ́ lápọ̀n tí kò yọ o ká lọ gbómi làkàná o iléyá iléyá o ọmọ Oòduà iléyá. ike tó ní ká mú dà. mo ti mú iléyá iléyá o ọmọ Oòduà iléyá 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 o ọmọ Oòduà iléyá bí a kò bá mọ bí tá ń lọ ṣe bó yẹ ká padà sílé. àwa tiẹ̀ mọ bí tá ń lọ. ká padà sílé tá à ń sọ ni pé ká pe àrò àtọ̀dọ̀fin wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ara wọn ó ti hàn pé wọ́n kọ́ ilé sókè bíbá yìí náà. mo gbàgbọ́ wípé ẹ ti jẹ̀gbádùn fídíò èyí tá a fi hàn yín nípa orí òkè Ìdànrè. ẹ ti dá ààfin, ẹ ti dábẹ́ àpáta ìyanu, ẹ ti débi odò, ẹ ti lọ káàkiri. mo nígbàgbọ́ pé ẹ gbádùn ẹ̀ dáadáa. ó ń dùn ó dùn ó ń dùn yóò máa dùn ni ó dùn tó Yorùbá Gidi TV. owó yìí ni wọ́n ń pè ní igọ̀ igi. ìwá ṣe igọ̀ igi lásán, igọ̀ igi tó fara ti àpáta ni. ẹ rí kó fara ti àpáta, abẹ́ ibẹ̀ ló sì ń dán rótírótì yìí. bí èèyàn bá wà ńbẹ̀ ibẹ̀ tutù mínímíní ni o. igọ̀ igi tó fara ti àpáta, igọ̀ àwọn àlàfo tí èèyàn lè fara sin sí ló wà ńbẹ̀. ẹ̀yin náà sì ń gbọ́ ìró ẹyẹ tó ń dún. ṣáyà lélẹ̀ ṣá. ẹyẹ ni. ẹyẹ kọ́ lélẹ̀ yìí o. ẹyẹ ló ń dún lórí igi. ẹyẹ ló ń dún kí lẹ́rù kó ń dún.
orí igi ló ti ń dùn. tó mọ̀ pé àwọn kan ẹlẹ́mìí kan nìbọn mi wàá mọ̀ pé ẹyẹ ni. àlàfo àpátápátá. fẹ́nikẹ́ni tó bá fẹ́ wọlé ẹnu ìgboro tẹ́ ó gbà ní ìgboro tẹ́ ó gbà ní. àtọwọ́dá leléyìí àwọn èèyàn ló ṣe léyìí èèyàn ló mọ eléyìí bó ṣe wà lọ́tùn ló wà lósì wọ́n fi ṣe ẹwà ni ó yàtọ̀ sí èyí tí Elédùmarè ṣe fúnra ẹ̀ tí igi gba bẹ́ẹ̀ yọ igi tún wù lábẹ́ àti wá sókè ẹnu ọ̀nà àbáwọlé rèé láti gorí òkè yìí o òkè Ìdànrè. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti host control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe Bàbá Aládò 08028121088. Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area. Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlì kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masada kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà
bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀, gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Gómìsà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Gómìsà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yàn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́, bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi